onírè ògúngún nìsọ ajé tí ń sọmọ dẹrú ajé tí ń tẹrú dọmọ ajé wa mi wá ní ìmọ̀ wa o ajé wa yà sílẹ̀ mi téèyàn lájẹ́ lẹ́yìn òní kankan ajé la fi ń débi gíga ajé dákun máa bọ̀ lọ́dọ̀ mi ajé dákun wá ṣọ̀rẹ́ mi ajé wa yà sílẹ̀ mi jẹ́ ń débi gíga má jẹ́ ní ọlọ́run o kí n lè rówó ná dákun wá ṣọ̀rẹ́ mi ajé máa bọ̀ sọ́dẹ̀dẹ̀ mi ajé ajé o. Ẹ káàárọ̀, ẹ káàsán. Mo kí gbogbo ẹ̀yin ìyálọ́jà babalájé, ẹ̀yin àgbẹ̀ aboko tẹ́tẹ́rẹ́rẹ́, àròjìrì lẹ́rù, ẹ̀ní ràrò dànù. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé o. Òkè òkun lẹ́wà ní ìgbèrí ọ̀sà lẹ́wà ní gbogbo wa mo kí o. Ajé kò ṣeé mánì ni wọ́n ń pè ní ajé. Ọlọ́run ọba o, má yí òkúta ìdènà sí wa lójú ọ̀nà jẹ́ kọ́nà wa là gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀. Tí ọ̀nà bá dí mọ́yàn, tí ayé bá yí òkúta ìdènà sí ọ̀nà fúnni, níjọba téèyàn bá rẹ́ni fún ní 10,000 yóò sì dàbí 10 million lójú òru ẹ̀. Òkúta ìdènà, ẹ wà àwòrán yìí dáadáa o. Òkúta ìdènà, ayé a máa yí sọ́nà fún yàn. Ẹni títí ń kawó yóò wá dàbí ìgbà tí ó fọwọ́ kan owó rí. Ẹtí títí ń fún yàn lẹ́gbẹ̀rún ọ̀kẹ́ yóò wá dẹni táyé ń fún ní sílèsílè. Àfọwọ́fà ń bẹ tọ́nà máa dímọ́ ni o. Ṣùgbọ́n àwọn ajúnilọ wọn a máa dínà mọ́yàn. Ní ayé òde òní, gbogbo èèyàn ní ń sáré owó kí. Ọ̀rọ̀ ńlá ni o. Kò sẹ́ni tí ó wáyé tí ò ní fẹ́ kó wọn má rọwọ́ kíbàpò. Kò sẹ́ni tẹ́gbẹ́ rẹ̀ ńná tí ó fẹ́ kóun náà má rọwọ́ kíbàpò. Gbogbo bí ẹgbẹ́ wa bá ti ń náwó láyé, àní bá wọn nájú, a sì ní ká góńgó. Ìgbà àwọn ọmọ tiẹ̀ ń lọ iléèwé olówó gíga tó ń san mílíọ̀nù. Ẹnìkan ló wà nílẹ̀ yìí, àwọn ọmọ tí oko ní ń kó lọ. Nígbà tí òrówó tí ò fi kó wọn lọ iléèwé. Ohun gbogbo lọ́wọ́ orí, àyànmọ́ ni kádàrá, ohun gbogbo ni lọ́wọ́ orí o. Ẹ̀yin èèyàn mi ẹ dákun mo bẹ̀ wá. Ẹ má wá ajé yín lọ bí ẹ̀jẹ̀. Ẹ má wá jí ẹ̀jẹ̀ kiri mọ́. Ní àtijọ́, ìgbà táwa wà ní kéékèèké, tí ó bá jẹ́ pé nǹkan kan bá ṣèèyàn báyà ń toko bọ̀, àárẹ̀ ṣe ó kú sójú ọ̀nà, àbí báyà wọ́n ń lé olè wọ́n lù ú pa, àìsábà gbọ́ gbọ́mọgbọ́mọ. Kìí ṣe pé ò sí o, ṣùgbọ́n kò dàbí gbajúmọ̀ táyé fi ń ṣe lóde òní. Ọkọ ń gbéyàwó, ìyàwó ń gbọ́kọ, bàbá ń gbọ́mọ, ọmọ náà ń gbá àwọn òbí ẹ̀. Ayé ti wá dàyé àìgbára ẹni gbọ́mọ́. Tọ́wá ti dogun, pàdé mi níbì kan, a ní hùn lásìkò wo èmi kọ́ ẹ̀yà sọ̀rọ̀ lórí fóònù. Ayé ọ̀gbára àwọn gbọ́mọ́. Ní ayé àtijọ́, àwọn àgbẹ̀ wọn a máa dọ́gbọ́n sóko pa kíṣu wọ́ta bọ̀kùbọ̀kù kágbàdo yọmọ, kò sẹ́jẹ̀ ń bẹ̀.
dúkìá ọlọ́run náà wọ́n ó kó jọ wọ́n ègbìn àgbàdo yóò sì yọ bọ̀m̀bọ̀m̀bọ̀ omi ìtura rẹ̀ wọ́n fin sí ẹ má wọrí ẹ̀yin àgbẹ̀ á fi ilẹ̀ fún yín tó bá yá. ẹ gbádùn mi ni. tó ní àgbà àtijọ́ ẹ lè ṣàdédé rí ẹnìkan tí ó máa wáwàkúwà kiri. kì í ṣe pé òsì náà ń gbà yẹn o ṣùgbọ́n mo fi ṣe gbajúmọ̀ báyìí. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ti gbàgbé pé gbogbo ẹ̀dá ènìyàn abẹ́ wákàtí mẹ́ta la wà. ìgbà àárọ̀ ìgbà ọ̀sán àti ìgbà alẹ́. wọ́n fi àdúrà lẹ̀ o wọ́n fàdúrà lẹ̀. àdúrà tó ń ṣe láàárọ̀ ọmọ bọ́sàn lọ́lọ́run ó lò fún ọ. èyí tó ṣe láàárọ̀ tó ṣe lọ́sàn tó ṣe lálẹ́ tí wọ́n lérò pàdúrà rẹ̀ ọgbà ó lè jẹ́ pé àwọn ọmọ rẹ̀ lọ́lọ́run ó kó fún. báyà lẹ gbọ́ ohun tí mò ń wí o. ẹlòmíì ọlọ́run sì ti tètè tanná ògo rẹ̀ láàárọ̀ kùtùkùtù ṣùgbọ́n òun lọ fúnra rẹ̀ pa kó tó dọ̀sán. ògo ẹlòmíì ò sì tàn iná ògo rẹ̀ ó tàn látàárọ̀ yóò sì tàn dọjú alẹ́. torí ẹ̀ ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ilé àwọn ọlọ́lá ẹ rí àwọn bàbá wọn ó lówó ìyá wọn ó lówó wọn ó rí ṣe táwọn bàbá ìyá àti ìyá yìí bá ti lọ ajé yẹn ó sì wọlẹ̀. báyìí gbọ́n mo wí ajé yẹn yóò sì wọlẹ̀ torí pé àwọn ọmọ tí wọ́n fẹ́ jogún wọn yìí bóyá àsìkò ọ̀la àwọn èyí sàárọ̀ kódà tẹlómi kì í ṣọ̀sán ó lè jálé ta ní bẹ lọ́hùn kó wọn má lówó gbogbo ẹni ó tò sílé epo kọ́ ní fírépò ra ẹ̀yin ọlọ́kadà ẹ já mi ṣé gbogbo epo tó bá tò sílé epo ní òṣèré pò ra rárá mo máa jọ́ dẹ̀ ọ̀sán ní dolówó kọ́ máa dájọ́ mílíọ̀nù márùn-ún lójoojúmọ́ tọ́ lọ́gbà lóṣù pé ọba ti gbà tó ti dolówó ó lè jẹ́ pé kó tó da adé mẹ́ta bùkátà tí ó gbà lọ́wọ́ rẹ̀ yóò sì ti dé yóò gbà lọ́wọ́ rẹ̀ ó ní rí kójọ. fúnra ọlọ́run ní sọnidolówó ṣùgbọ́n gbìyànjú kó oníṣẹ́ tó máa ṣe. lóde òní àwọn ọ̀dọ́ wọn ò fẹ́ ṣiṣẹ́ wọn ò sì fẹ́ kọ́ṣẹ́. torí àwọn ọ̀gá aṣẹ́ nílùú òkè wọ́n tún kó ọmọọṣẹ́ lóko wọ́n roko wọ́n fọṣọ ọ̀gá wọ́n fọṣọ ìyàwó ọ̀gá wọ́n gbálẹ̀ inú ilé wọn ó ṣe ìlérò pé láyé òde òní ìyẹn lè sọ fọmọ kan pé kó bí ọmọ ọ̀gá gan bá yàgbẹ́ gan tí wọ́n bá ní ọ́ tábà fún yóò ní rárá ìyẹn kọ́ lòun wá sí ilé iṣẹ́ lòun wá kọ́. ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ọ̀fẹ́ farajì mọ́ owó ni wọ́n ń wá ká wọ́n wá lérò pé ibi ẹ̀jẹ̀ lówó wà owó ò sí ibi ẹ̀jẹ̀ má jẹ́ ń tàn ọ́ o ẹni tẹ́ fẹ́ lò òun náà fẹ́ lówó ẹ̀jẹ̀ wọn máa ẹ má jẹ́ nìkan tàn yín kiri mọ́ o ẹ má wá wàkúwà kì í mọ́ kíní kan tí wọ́n máa gbẹ̀jẹ̀ oṣù mẹ́ta lọ́wọ́ rẹ̀ má dé díẹ̀ nǹkan tí wọ́n máa gba nǹkan lọ́wọ́ rẹ̀ lọ́dọọdún má dé díẹ̀ tọ́ba lẹ́mìíràn ogun tí ogun kọ́ àmọ́ rẹ tó fílẹ̀ ni wọ́n máa mú lọ́kọ̀ọ̀kan o èmi wí tèmi o ìkùmọ́nà máa yẹn dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ̀yẹ jẹ́ akọ́ sáyẹ́ǹsì Yorùbá yìí. gbogbo oníṣẹ́ ọwọ́ nílò kò sẹ́ni tí èlò ṣùgbọ́n bẹ́ẹ̀yàn ọba tí ìkọjọ́ 20 ọdún ẹ̀ má jẹ́ èlò tí ọba tí ìkọjọ́ 20 ọdún ẹ̀ má jẹ́ èlò òṣùwọ̀n tó ní kọ́nà má là fún ọ báwọn tí máa wo nípa ọba ti yọ tí wọn bá ti yọ àsìkí ara rẹ kó àwọn òjijì fèrè tí wọn bá ti pa ní ògo rẹ mọ́ ọlá kò sí ohun tó ní kọ́nà má là fún ọ tó sì níṣẹ́ tó ń ṣe tó sì jókòó síbi ẹ̀ tó o máa rojú ẹ lẹ́jọ́ káàkiri kò sí ohun tó ní kọ́ má là. ẹ gbọ́ kò sí ohun tó ní kọ́ má là sẹ́. ẹ jẹ́ á dán sáyẹ́ǹsì àwọn Yorùbá yìí wò
mi ìfiṣẹ́ yìí lẹ̀ torí kẹ́ máa wádọ̀ mi o ìfiṣẹ́ yìí sílẹ̀ torí kẹ́ lè máa pè mí o èmi kàn jùúlẹ̀ fún tẹrú tọmọ kó máa jàǹfààní fún kálukú ni. ẹ̀yin ìyá ẹ ṣe sílé rẹpẹtẹ bu fún gbogbo àwọn ọmọ yín tí ń tajà mo wí nǹkan ọmọ tí ò ní sẹ́lẹ̀wọ́ o tọ́wọ́ ẹ̀ bù fólóṣó ọmọ tí ń ṣiṣẹ́ olóṣó àwọn ọkùnrin ọ̀fọ̀ wọ́n fẹ́ kàn kú kàn pa tọ́wọ́ ẹ̀mí mo máa wí tèmi ẹ má bù fólóṣó o ẹni tí ọba ti ní sí ọwọ́ ẹ má bù fún tí ọlọ́jà ti ń tà èèwọ̀ ẹ má fún àṣe sílé bámú àṣe sílé ló ní bámú kìí ṣe nǹkan jàǹkan àwọn àgbà àtijọ́ wọn èèwọ̀ wàkúwà wọn ọba ewé kan méjì mẹ́ta tí wọ́n ti kà á tó pé ọlọ́run sì fàlùbáríkà sí gbogbo nǹkan ọba máa jọra wọn ṣùgbọ́n wọn gbára lóògùn o wọ́n máa ṣàdúrà o wọ́n máa ṣẹ̀sìn wọn lọ́wọ́ ìyẹn jẹ́ mùsùlùmí kò ní fi ràn rẹ̀ lẹ̀ ìyẹn jẹ́ kìrìsìtẹ́nì ò ní fi ṣọ́ọ̀ṣì ẹ̀ lẹ̀ ìyá bá sì jó ń bilẹ̀ náà tọ́ ààbò ẹlẹ́sìn kan bó la ṣe ṣe sáyẹ́ǹsì Yorùbá yìí káyé ọ má gbé òkúta ìdènà sọ́nà fún ni ẹ máa bá mi ká lọ. Ajé máa bọ̀ lọ́dọ̀ mi. Ajé ìjọba yálé mi ò. Jọ̀wọ́ yálé mi. Mo fẹ́ ajé o. Jọ̀wọ́ yálé mi. Mo fẹ́ lọ́wọ́ ajé o. Jọ̀wọ́ yálé mi. Mo fẹ́ lọ́lá yálé mi o. àní mo ní báwo là á ti ṣe ẹ lọ tọ́jú orí olúfà ẹ mọ̀ tó máa ń pè lólúfà ẹlẹ́ẹ̀mọ́ ẹyẹ ń sọ ọ́ léèbó python òdìdí orí python kan tí àṣẹ rẹ̀ ń bẹ lẹ́nu rẹ̀ tó pé pérépéré orí ọ̀ká ńlá kan tí àṣẹ rẹ̀ ti ń bẹ lẹ́nu rẹ̀ tó pé pérépéré ẹ ti tọ́jú ẹ̀ ṣe ti tọ́jú ẹ̀ ó yẹ ìfarabalẹ̀ gun ẹ má jẹ egun rẹ̀ ó gun yín lọ́wọ́ o tó ló lé o ẹ̀gùn lọ́mú ẹ kó sẹ́gbẹ̀ẹ́ kan ajé olókun èyí tó dàbí káórì òyìnbó mọ̀ pé tó dàbí owó ẹyọ tó tóbi gbàǹdù dáadáa òun ni o ẹ wàá wo èyí tí bá ń sọ̀rọ̀ dáadáa báwo yẹn ṣe mọ̀ èyí tí ń sọ̀rọ̀ ẹ fi ibi ajé yẹn ibi ìhó rẹ̀ ẹ fi dé etí tí bá ti ń hó dáadáa tí ń hó gan ọ̀hún lẹ́lò iye ìta ìbálágbára ní kẹwàá ẹ̀wà àkọ́pọ̀ ẹ gun òun náà lọ lọ́mú ẹ̀dá sórí orí ọ̀ká àti orí olúfà náà ní jẹ́ èrè o ẹ̀dá bẹ́ẹ̀ tí ẹ̀ tapọ̀ èèpo jẹ̀bù òun náà ní jẹ́ ìjẹ̀bù ẹ lòun náà lọ́mú ẹ̀gùn lọ́mú kéde pé ẹ̀wà ọlọ́ mi lọ́tọ̀ ọlọ́tẹ̀ fi ń gùn tí bíyàn náà lẹ́ẹ̀fi gun ẹ̀dá òun náà lé lórí. àǹbèrè pẹlẹbẹ yẹn tí máa korò lọ́dọ̀ àwọn ọ̀yẹ́ eléwé ọmọ ẹ lọ́ra ìjọ tó bí agolo mílíkì méjì gbígbẹ ni o ẹ má ra tútù rẹ̀ tó gbẹ wóró kókó ẹ̀gùn kẹ lọ lọ́mú ẹ̀dá lé lórí ẹ ti dá lé lórí okùn ìmí ọjọ́ òun náà ní jẹ́ sọ́ọ̀fọ̀ ìmí ọjọ́ òríjínà tó green dáadáa ẹ lọ kó ṣe lọ́mú ẹ̀dá lé lórí ìlẹ̀kẹ̀ ìtún ìlẹ̀kẹ̀ ìfà ìlẹ̀kẹ̀ yìí tẹ́ bá délé àwọn eléwé ọmọ wọn tà fún yín ẹ̀rà ẹjọ́ pọ̀ méjèèjì ẹjọ́ pọ̀ àwọn ìlẹ̀kẹ̀ yìí lẹ́ lò ẹ lọ wọn lọ́mú ẹ̀dá lé lórí bóò lẹ́ ṣe wá ṣe
bó lẹ́sẹ̀ sí. Ajé máa bọ̀ lọ́dọ̀ mi. Ajé ìjọba yálé mi ò. Lọ́wọ́ yálé mi. Mo fẹ́ràn ajé o. Lọ́wọ́ yálé mi. Mo fẹ́ lọ́wọ́ ajé o. Lọ́wọ́ yálé mi. Mo fẹ́ lọ́lá yálé mi ò. Lọ́wọ́ yálé mi. Mo fẹ́ lọ́lọ́. Ẹ lọ tọ́jú ewé ànàmọ́. Ànàmọ́ ṣé àmọ́ yìí pé ànàmọ́ yìí ẹlẹ́yàmọ́ tó mọ ànàmọ́ òun ní jẹ́ sweet potato òun ní jẹ́ sweet potato ṣé àmọ́ pé ànàmọ́ funfun ń bẹ ànàmọ́ pupa ń bẹ ẹ wàá tọ́jú ewé ànàmọ́ funfun ewé ànàmọ́ pupa méjèèjì ẹ rọra já ẹ kó sójú ọlọ́kẹ́ gun. Ẹ ti gun ó ti kúnná ó ti ṣe lọ́múlọ́mú ẹ kó síbì kan ewé tètè pọnlá ṣẹ́ríbi tẹ́ bá ti fẹ́ já ewé tètè pọnlá ìtẹ́ bá ti tú tégbòtégbò ẹ sokùn mọ́ kẹ́ni káwọn méjì ọmọ bá yín fokùn wọ ọbọ̀ wálé tí wọ́n ti wá wọ ọ délé ẹ wàá wọn ewé rẹ̀ lẹ́wọ̀n kéékèèké ẹ bá ti já ewé rẹ̀ kéékèèké ẹ gun sọ́lọ ẹ dà sọ́lọ wọn ó gun. Ọ̀mùnú ewé àbo igi àbo ẹ̀mọ́ tí wọ́n ń pè ẹ̀mọ́ tó mọ ọ̀mùnú ni ewé tó ṣẹ̀ṣẹ̀ yọ èyí tó ṣẹ̀ṣẹ̀ yọ tí ò tí ì gbó táwọn èyí tó ṣe gbẹ̀gẹ̀dẹ̀ òun ni Yorùbá pè ní ọ̀mùnú. Ẹ ti ṣe bẹ́ẹ̀ ọyẹ ẹ̀gún gbogbo ẹ̀ papọ̀ ẹ ti gún papọ̀ ẹ wàá bu oyin sí i kẹ̀sì ìdẹ́bẹ̀ parí o. Ẹ bu oyin sí ẹ gùn tẹ bá ti gùn ẹ kó sẹ́gbẹ̀ẹ́ kan ẹ wàá lọ wá ọpọlọ màálù kò kú dandan kọjá gbogbo ọpọlọ orí màálù o ẹ sì lọ wá odidi ọpọlọ àgùntàn kí lẹ wí ọpọlọ àgùntàn kò kú dandan kọjá gbogbo torí àgùntàn o ọyẹ gún méjèèjì papọ̀. Tẹ́ bá ti gún ọpọlọ méjèèjì papọ̀ tó kúnná lọ́mú síwájú kẹ́ tó kó àwọn ti bímọ ẹ kọ́kọ́ èpo ọ̀bọ̀ yóò ti wà ńlẹ̀ tẹ́ ti lọ̀ lọ́mú èpo ọ̀bọ̀ lẹ́ẹ̀kọ́kọ́ pò mọ́ orí ọpọlọ orí màálù àtọpọlọ orí àgùntàn yìí ẹ ti kọ́kọ́ pò papọ̀ tí ó ti kọ́kọ́ wà lẹ́ ṣé wàá rí gbogbo àwọn èyí tí ẹ ti gún tọ́wọ́ ẹ wàá da gbogbo ẹ̀ lé lórí ọ̀yá ẹ̀yin ọmọ yìí dà ẹ máa gun agùn tí ó ṣe lọ́mú agùn gbogbo ẹ̀pọ̀ lọ́mú oyin ó dùn dáadáa ẹ wàá fọṣẹ funfun kó ẹlẹ́mìí bẹ̀rẹ̀ pé ǹjọ́ ṣe Ghana dá lọ́sẹ̀ Ghana ẹ fi pò ó ọdọ̀bẹ̀ dé ọ̀nà tó wù yín lẹ lè pín sí kábíyèsí Ọlọ́run o. Èèwọ̀ tó nínú o ìwọ tó bá ń ṣe nǹkan oṣù má bá wọn gún bẹ̀ o ìwọ tó bá fẹ́ dògìnù tán ó ti yé yín ṣé kí wọ́n á fi gbogbo ẹnu sọ pé ẹni wọ́n bá dògìnù ni ọ̀dà ẹja kúkú sọ torí ẹni tí ọ̀gbọ́n yóò bá ìwọ tó bá fẹ́ súnmọ́bìnrin tán má dé bẹ́ẹ̀ o ìrìpọ̀ kọ́kọ́ lọ yanjú ara rẹ̀ fomi fọ ara náà kọ̀ wá máa gùn tàbí tó bá jẹ́ kó wọ̀ náà ló níṣẹ́. Bó la ṣe wá lò ẹ fẹ́ mọ lílò rẹ̀. Ajé máa bọ̀ lọ́dọ̀ mi. Ajé ìjọba yálé mi ò. Lọ́wọ́ yálé mi. Mo fẹ́ràn ajé o. Lọ́wọ́ yálé mi. Mo fẹ́ lọ́wọ́ ajé o. Lọ́wọ́ yálé mi. Kì í tọ́ síbẹ̀ o ṣe nígbà tí ẹ ti gun tán inú òkè funfun tàbáwò funfun là á gbé sí ẹ wàá wà lọ́fíńdà oríṣiríṣi bíi 5 ẹ lè wá 7 ẹ bá lágbára jù bẹ́ẹ̀ lọ ẹ lè wá lọ́fíńdà tó bá wù ọ́ oríṣi 7 àbí 5 ọyẹ fi mí ṣe àlọ́dọ̀bẹ̀
àmọ́ a fi wẹ̀ gbìyànjú kọ́ ra kankan tuntun fún ó lè lo tìbílẹ̀ o ó sì lè lo tẹ́lẹ̀ èbó kọ́ sáti fi wẹ̀ ní májẹ̀mú rẹ̀. À á lò ní àárọ̀ kùtùkùtù tá a bá ń lọ ibi iṣẹ́ ẹni. À á lò láàárọ̀ kùtùkùtù tá a bá ń lọ ibi iṣẹ́ ẹni. Tọ́ba yìí ti lò ó tó dédé ọjà rẹ̀ jókòó kọ sẹ́nu kẹ́mú. Tọ́ba lọ ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù ó ṣàdédé rí i pé ẹni yẹn wọ́n arajà lọ́dọ̀ rẹ̀ ni wọn ò ní ra tọ̀dọ̀ tiẹ̀ tọ́rẹ́ lómi bàjẹ́ owó gbọ́mọláńtà tọwọ́ ọkọ rẹ̀ yá tó kó fún ọ èyí tó fi tètè tẹ́ fi dá a padà ẹjẹ́ ọlọ́jọ́ ni wọ́n máa lọ rò kò ní wá bọ́ kó sì dówó padà. Àdúrà gbogbo yẹn gbà o àní ṣẹrú ayé o á dára fún wa o. Òkúta ìdènà tí àwọn ìka ènìyàn tí wọ́n yí sọ́nà fún àìmọye èèyàn Olódùmarè yóò bá wa yí dànù. Ayé ò sì ní yí òkúta ìdènà sí gbogbo ẹni tó bá gbẹ́tò yìí o má dàá gbọ́ o para alé pèrò ọ̀nà ọmọ kékeré ilé gbàgbàlagbà tẹni tí ọba níṣẹ́ lọ́wọ́ bá lò gbígbọ̀n fẹ́ fìyà jẹrẹ ààrẹ ni gbígbọ̀n wọ́n fẹ́ ránṣẹ́ pa iṣẹ́ ìdá gan ni tí a bá ní ẹran kórìíra lára máa lò ó tí wọ́n bá fi iṣẹ́ gidi lọ ẹ́ máa lò ó èèyàn máa rà àánú gbà mi ò yọ ọ́ kù o mi ò yọ ọ́ kù àkà fún wa tó pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lò yọ bá yín lára mu àdúrà ẹnu yín la fẹ́ o ìbá fún aládùúà bá a gbọ́ ẹlẹ́dàá wa yóò máa ṣe àánú sí níbi gbogbo bi wọ́n ní ológun ilé bàbá rẹ oníwò ní ìfilẹ̀ wọ́n náà ní ológun ilé bàbá ẹlòmíì gbà ní o àfìyílẹ̀ kọ́ máa jẹ́ ìwúlò fún tẹrú tọmọ má dààmú kí mọ́ ẹ má wowó ẹ̀jẹ̀ mọ́ ẹ má gọwọ́ lọ́wọ́ ẹ má gorí olérí ẹ fòkú olókùú lẹ̀ má lóyàwó rẹ fọmọ rẹ lẹ̀ kádàrá rẹ̀ ti tó ọmọgbà tẹ́lẹ̀dùmarè kọ fún ọ gbígbà àárọ̀ lélẹ́dùn akọ fún ọ tọ́ba kọ́ gbà àárọ̀ fún ọ ó ní tọ́ba jẹ́gbà ọ̀sán ni ó ní tí ọba fún ọ nígbà kankan nu mẹ́tẹ̀ẹ̀ta rántí pé àwọn ọmọ tó bí kalẹ̀ wọ́n bọ̀ lò ó wọ́n lò ó àwọn yóò sì ní mọ́ dààmú a kì í bá a mọ́ o ẹ lè fẹ́ béèrè nípa ìrìn àjò iṣẹ́ yín àbí lórí àkọsẹ̀já yín àbí nǹkan kan ròyìn lórí ẹ̀ka sí wa owó lẹ́ẹ̀ san o bákan náà bóyá ẹ fẹ́ tọ́jú ara àrùn ara ní lórí iṣẹ́ yín ni lórí ọmọ ní ẹ ti wọlé ọkọ tipẹ́ ni ìyẹn wá ń sòjòdò àti fẹ́rakù àbí ìwọ ọkùnrin o lè roko ọ̀dọ̀ ìyàwó rẹ̀ dáadáa ṣẹ̀kan sùn lọ́ní wọ kàn sí wa ọlọ́run yóò gbàdúrà wa ara ànúgbà má tijú báyìí mi sọ̀rọ̀ lánàá rẹ kọ bá mi sọ̀rọ̀ ẹ kà sí mi lórí WhatsApp ìjẹ́gbọ́ báyìí ẹ kà sí mi lórí WhatsApp ń fún wa ní nọ́mbà Nàìjíríà 3 ń fún wa ní ti orílẹ̀-èdè Benin 2 ayámúgòkè kọ́ máa kọ́ +234 80 3298 3298 +234 80 3298 3298 nọ́mbà kejì +234 81 33 155 111 +234 81 33 155 111 nọ́mbà kẹta +234 80 890 38658 +234 80 890 38658 ọ̀yàgbọ́ torílẹ̀-èdè Benin +229 54 65 1928 MTN o +229 54 65 1928 ẹ̀gbọ́n nọ́mbà kejì +229 54 65 1929 +229 54 65 1929 kò jù bẹ́ẹ̀ lọ nínú ṣókí tẹ́ bá pe nọ́mbà Nàìjíríà mi tí ó bá lọ ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ̀ tẹ́ bá pe ti Benin tí ó bá lọ a jẹ́ pé mo wà ní Nàìjíríà tẹ́ bá pe ti Nàìjíríà tí ó bá lọ a jẹ́ pé mo wà lórílẹ̀‐èdè Benin ṣẹ́rí +234 80 3298 3298 òun gan ni hotline mi o kí n tún sọ fún yín lónìí o gbogbo nọ́mbà yòókù àwọn nọ́mbà mi náà ń bẹ àfilẹ̀ o torí nọ́mbà mi pọ̀ ṣẹ́rí 3298 3298 òun gan ni hotline mi òun ni máa ń tètè ń respond sí yẹn ń bẹ dáadáa á dára fún wa o dára fún wa o dára fún wa o òjò kì í rọ̀ kọ́ tà sí ilẹ̀ o olóore gbogbo wo ní tà sí wa o
ó dolúkọ̀ kìtìbó oṣù òlé ní bá ń bínú gbogbo wa ilẹ̀ lanu máa gbé wọn mì àjẹ́ ilé ní bá ń bínú wa ilẹ̀ lanu máa gbé wọn mì àgbẹ̀rú kórókó lágbẹ̀bárò kórókó ọkọ́ láàfin sìnkú ẹ̀ gbogbo ẹni wọn bá ti ń tiwa báwo ilẹ̀ máa lanu máa gbé wọn mì wọ́n máa fọwọ́ ara wọn síra wọn torí tá a bá domi sórí ilẹ̀ ní ń bọ̀ níbi ọ̀gẹ̀dẹ̀ dúró sí ibẹ̀ lásọ rẹ̀ ya mọ́lá gbogbo ẹni tó bá ń sáré wa kiri láì dá lóńdí títí ń sáré káàkiri náà ní ó ti ṣe kòńgẹ́ ẹkú tọmọtọmọ ogun káwọ́ lérí òun ní bọ́kẹ̀tẹ̀ lórí àtẹ ogun káwọ́ lérí kọ́ máa yalé àwọn ọ̀tá wa o kọ́ máa ya wọn lé àwọn abínú ẹni òkúta àdínà ọlọ́mọ àbá yìí dílé àwọn ọ̀tá wa òkúta àdínà kọ́ máa yalé abínú ẹni wa òkúta àdínà kọ́ máa yalé ẹni tí ó fẹ́ gbóhùn wa ire o ire o ire o ire kàbìtì 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 nílé ẹnì kọ̀ọ̀kan wa o. Ajé máa bọ̀ lọ́dọ̀ mi. Ajé